olórí àgbáwo wọ́n ṣe báyìí. Tìǹbù ò kì í mọ̀fọ̀ ṣé máa sọ pé ta ló máa dọ́wọ́ ẹ̀ wò. Ó fọwọ́ gbẹjọ́. Bẹ́ẹ̀ náà tí mi. Ìsì mọ ọwọ́ lórí ọmú mi. Ọmọ tó jọ mí tàyàtàyà. Hungry man is an angry man. Ṣé mo ló rẹ̀ mí? Tí wọ́n ló mi ló máa rẹ̀. Stop báwo, stop mú ẹ̀. Ṣé wọ́n yóò ti bí àárín gangan. Tẹ́lẹ̀. Wọ́n báàlì burúkú. Kí ló ṣe é? Ìfẹ́, kí ló ṣe é pẹ̀lú? Farouk! Kí ló ṣe é? Farouk! Farouk, kí ló ṣẹlẹ̀? Farouk, kí ló ṣe ojú ẹ̀ ń change? Farouk! Ṣọba, kí ló mú ẹ? Inna lillahi wa inna ilayhi raji'un. Minha khalaqnakum wa fiha nu'idukum. Allahu Akbar! Mo lo ọgbọ́n inú mi láti gẹ̀tì. Wọ́n lọ́gbọ́n ló fi bà ní láyé jẹ́.